aláṣẹ ló láṣẹ. Etu mara ya ló wà ń bẹ̀ ó dẹ̀ dùn yeye gan táwọn àgbàlagbà ń pè lọ́tí. Arabuwa ló máa yá kò wá ní yáyà ó ní ájú àbáfà ṣe ti bá ṣe. Níbi kan wọ́n pè ní mara ya bí ẹgbẹ́ bá bìí àbí bẹ́ẹ̀ kọ́ Arabuwa ló máa yá. Ìgbọ́n ní ìjọba dé wọn á débi kan wọ́n pè lójò òjò gbogbo wà ní rúrọ̀ sí i. Olúgbò ní rúrọ̀ sí i. Ájú àbáfà ọ̀nà tí ni àbí ibi eré lọ́tí ń bọ́ lọ́tí ibi ayọ̀ bí ìdùnnú ń bọ́ lọ́tí. Bàbá mi Abdulganiyu olùkọ́ ṣàgbà ọ̀yọ́ máa ti bínú ayé máa fi bẹ́ẹ̀ ló bá yìí ẹ̀jẹ̀ mọ́ mọ́tò àwọn olóòdọ́ ìtì ayé. Bàbá ẹ̀ní tẹ́ láyé ẹ̀ní fẹ́ tẹ́ ẹ̀ní bẹ́lẹ́tẹ̀ rí àkà ìbẹ́lẹ́tẹ̀ rí yẹn á tẹ́tì ẹ̀ lọ́tọ̀. Ẹ wá máa lọ ẹgbẹ́ máa bọ̀ kúrò lágbà ìlédò gbàdà ọgbàdà bàbá àti àtẹ̀tà rẹ̀ ìdájọ́ ọ̀la ìlédò máa lọ ọba tó láyé tó lọ a máa ní ní kábà lè máa lò ní ju ilẹ̀ lè máa lò ní ju ilẹ̀ lọ ó ti máa rí ìyẹn arúgbó èyí tí wàá ṣe léjì báyìí kábà mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn kábà mọ̀ bẹ́ẹ̀ àmàdé mọ̀ kí wọ́n kọ́ wọn bàbá kọ́ wọn lẹ́bí wọ́n ti pẹ́ mi síbi ìsìdá bẹ́ẹ̀ ló máa ní fún un gbogbo ayọ̀ ìdùnnú tẹ̀ ń rí tí gbogbo ẹ̀ wà ní wálẹ̀ ìlú wálẹ̀ ìlú ìlú wálẹ̀ bàbá wa lórí ẹbí ẹ̀ ìlú wálẹ̀ ẹ̀tọ́ wa gbọ́jú ẹ̀tọ́ wa gbọ́jú ẹ̀yìn tó wa lọ́dọ̀ máa pọ̀jù mọ́ ẹ̀rọ báyìí ẹ̀yìn náà lè lọ lórí bàbá wa aṣíwájú ẹ̀ ṣe ẹ̀kọ́ àfọ̀mọ́ olùpẹ́ lọ́wọ́ yín pọ̀ àdúrà yẹn á gbà iwájú wájú náà ni mo máa lọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n ní bọ́dá yìí bọ́dá yìí báwo máa bọ̀dọ̀ bìí ní ọmọ ẹ̀yìn ló ń ṣayọ̀ nígbà ìdílé onítòun kí ìdàwé lẹ́nu sáré ọ̀làdùnkẹ̀ kan ló bá àmẹ́yìn tó wá ó débẹ̀ ó gbà wọ́n ní gba ajé abá gbogbo agbé ayọ̀ abá gbogbo agbé báyìí ayọ̀ abá gbogbo abá gbàrà aláṣẹ́kù àti abá fún wa àdé ṣàṣetì. Àti bàbá báyìí aṣíwájú òdìlẹ̀ o bó tẹ pé kẹ fọkàn báyìí tó ti di dandan ní ẹ gbọ́dọ̀ èyí ò sọ pé kí Jésù máa rí balẹ̀ sorry, ọkọ̀ ìlú ọjọ́ náà yìí.